Africa Content TV. Ìpariwo ọlọ́run ẹ̀ka náà. Gbọ́wọ́ rẹ̀
ẹbí ẹkú délé màmá o. Gbogbo ẹ̀yin ọmọ ẹkú délé màmá o. Gbogbo ẹ̀yin àbúrò ẹkú délé màmá. Wọ́n náà nẹ́lẹ̀ wa Muhammad. Ẹkú délé màmá o. Ẹ̀yin màmá ọ̀dà o. Wọ́n wàá gbàgbé ọjọ́ ń bọ̀. Wọ́n kì í fún Ọjọ́ ń bọ̀. wọn tẹ̀kú yọ̀ọ̀mọ́. Ọ̀rọ̀ níbẹ̀ yẹn. Inna sa'ata atiyatun yakadu fiha litujza kullu nafsin bima tas'a. Ẹ jẹ́ ká dákẹ́. Inna sa'ata Iná mú àṣàròyé. Iná mú ọ pẹ̀lú àròyé. Mo sọ fún ọ pé àyájọ́ ọjọ́ òní tó ní ọjọ́ kẹjọ. Olùkọ́ ọ̀bẹ ní sàárè. Yóò wú kan òkè sàárè yóò bẹ́. Wọ́n bá bẹ́ gbogbo omi ara ọ́ dànù. Tàní ọ́. Ìwọ èpè lásán tẹ́lẹ̀. Tàní ọ́ sẹ́. Yẹ̀pẹ̀ ní ọ̀. Yẹ̀pẹ̀ tó jáde láti inú yẹ̀pẹ̀. Ó sì padà sínú yẹ̀pẹ̀ náà. Ó béèrè lọ́wọ́ gbogbo wa lọ́wọ́ ọ̀kan pé ìwọ tó jẹ́ yẹ̀pẹ̀ kí ló gbé ẹsẹ̀ lòmíì. Àwọn àmì olókùn àti sàròyé. Ọmọ kó ìwú ni. Wọ́n dákẹ́ ní ìwé yẹn ni wọ́n fi màkà ọ̀tún sọ̀fọ̀ ẹni tó kù láyé. Wọ́n béèrè lọ́wọ́ rẹ ní o àfa ń béèrè pé kí ni fáàrí yẹ̀pẹ̀ sí yẹ̀pẹ̀. Ó ló ṣe rí. Kí ni ọ́? Ìwọ tí wọ́n kò wáyé tí wọ́n gbàgbé rẹ̀. Wọ́n gbàgbé rẹ̀ bí ẹni pọ̀ bá wọn ṣe nǹkan tó yẹ. Wọ́n bá fẹ́ yí ọ pé yẹ̀pẹ̀ ni ọ́. Bí o bá sì yí ọ, bọ́ ọ bá délé lálẹ́ yìí, lọ́ọ̀rẹ́ bí aṣọ wáìtì sórí bẹ́ẹ̀ ìtọ́jú bẹ́ẹ̀ sùn. Bí wọ́n bá pe irun, àsùnbà ọkọ̀ ìdílé kọ́ fọwọ́ pẹ́ orí kárí aṣọ funfun yẹn wò. Ọba yẹ̀pẹ̀ ń bẹ̀. Bó o ṣe ń yọ, bó o ti ṣe ń yọ lójoojúmọ́ nìyẹn. Bó o ṣe ń yọ lójoojúmọ́ nìyẹn. Máa ṣe wà. Ìjọba tó wí. Ọ̀rọ̀ mi dùrọ̀. Mi dùrọ̀ rẹ̀. Ọ̀n sàárẹ̀. Ọ̀pọ̀ wa dẹ́ ọ lè lọ sí ìlú. Ọwọ́ adé ọ̀jẹ̀ ọjọ́ ńlá kò lábẹ́rí lábẹ́rí. Àwọn èèyàn yẹn wá ń sọ fún ọ pé àdúgbò fọlọ́mù àlàáfíà dé àlàáfíà òde. Ọ̀sán àlàáfíà mẹ́wàá láyọ̀ dáwé àlùyá mẹ́. Ìrara rẹ̀ ló ń sunkún. Bóun fẹ́ ọmọ ìyá àwọn lọ́ta ọmọ ìyá rẹ̀ yé pẹ́. وما فقروا ترابي
òkú la bá wá òkú la wá ṣe a gbọ́dọ̀ ṣe bí ẹ.